Aláròyé máa wí o. Àwọn eléyìí pààyàn tán l'Adó-Èkìtì ni wọ́n bá sá lọ sóde Èkìtì. Yorùbá bọ̀ wọ́n ní ọjọ́ gbogbo ní tolè. Èyí ló dífá fún àwọn afurasí ọmọ ẹgbẹ́ òkùnkùn ẹyẹ mẹ́ta yìí pẹ̀lú bí wọ́n ṣe wà ní àkàtà ọlọ́pàá báyìí tí wọ́n ń sọ tẹnu wọn lórí ẹ̀sùn ìpànìyàn tí wọ́n fi kàn wọ́n. Gẹ́gẹ́ bí alukoro àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì ọ̀gbẹ́ni Sunday Abutu ṣe sọ lákòókò tó ń ṣe àfihàn àwọn ọ̀daràn mẹ́ta náà, ó sọ bí ọwọ́ ọlọ́pàá ṣe tẹ̀ wọ́n. Ó ní ó jẹ́ lára ìtẹ̀síwájú nínú ìtọpinpin tí àwọn ọlọ́pàá ń ṣe lọ́wọ́lọ́wọ́ nípa ìpànìyàn tó wáyé lemọ́lemọ́ ní ìpínlẹ̀ Èkìtì láìpẹ́ yìí. Ó ṣàlàyé pé ní pàtàkì jùlọ àwọn afurasí ọmọ ẹgbẹ́ òkùnkùn tí wọ́n ṣe àkọlù sí àwọn akẹgbẹ́ wọn míì, eléyìí tó dá ìpayà àti jìnnìjìnnì sílẹ̀ káàkiri ìlú Adó-Èkìtì àti àwọn ìlú mìíràn ní ìpínlẹ̀ Èkìtì làwọn ń tọná wò lábẹ́ báyìí. Ó sọ pé lọ́jọ́ tí ọwọ́ tẹ àwọn jàǹdùkú wọ̀nyí, àwọn ará ìlú kan ni wọ́n pe àwọn ọlọ́pàá tí wọ́n ta wọ́n lólobó pé lára àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn tí wọ́n pa àwọn èèyàn nílùú Adó-Èkìtì ni wọ́n ti sá wá sí Òde Èkìtì láti wá farapamọ́ sí ìlú náà. Ó pe orúkọ àwọn ọ̀daràn náà ní Ọlánìpẹ̀kun Lateef tí wọ́n ń pe àpèjẹ rẹ̀ ní Làtí olórí funfun lákòókò ìfọ̀rọ̀wánilẹ́nuwò. Eléyìí jẹ́wọ́ pé ọmọ ẹgbẹ́ òkùnkùn ẹyẹ ni òun. Ó sì tún jẹ́wọ́ pé òun ti kópa nínú àwọn ìṣẹ̀lẹ̀ ìṣekúpani láàrin àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn tí ó wáyé léraléra láìpẹ́ yìí ní ìlú Adó-Èkìtì. Afurasí ọ̀daràn náà, gẹ́gẹ́ bó ṣe sọ, ó ní ìṣekúpani náà jẹ́ ẹ̀san àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn wọn àti àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn mìíràn èyí tí wọ́n ṣekú pa lọ́jọ́ 27 oṣù karùn-ún ọdún 2024 ní ìlú Adó-Èkìtì. Alukoro sọ pé afurasí tí ọwọ́ bà yìí ló mú àwọn lọ sí ibi tí ọ̀kan lára àwọn afurasí ọ̀daràn ẹlẹgbẹ́ rẹ̀ míì wà, èyí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Bùnmi Àgbéníyì, ẹni tí ó kó ìbọn méjì tí wọ́n lò lákòókò ìṣekúpani pamọ́ sí ilé rẹ̀. Lákòókò táwọn ọlọ́pàá ń fọ̀rọ̀ wá lẹ́nu wò, ó ṣàlàyé pé òun ti dá ìbọn náà padà sí ibi tí àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn ẹyẹ máa ń kó ìbọn pamọ́ sí. Afurasí ọ̀daràn míì, Adémọ́lá Adéjùgbé, èyí tó sì kẹta wọn, ni ó mú wọn lọ sí ilé rẹ̀. Lákòókò tí wọ́n sì ṣe àbẹ̀wò sí ilé ọ̀hún, ìbọn ìléwọ́ àgbélẹ̀rọ kékeré kan àti ìbọn bárẹ́ẹ̀lì tí wọ́n gbé pamọ́ sínú àpò ni wọ́n bá nínú ilé rẹ̀ níbi tó bò ó mọ́lẹ̀ sí. Ó fi kún un pé ìgbésẹ̀ tí ń lọ lọ́wọ́ láti fi páńpẹ́ òfin mú àwọn yòókù tí wọ́n sá lọ àti bí wọn yóò ṣe kó wọn lọ sílé ẹjọ́ láti fojú wọn winá òfin. Taofeek Surdiq ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé Online TV. Faith Adébọ́lá ló kà á sétíìgbọ́ yín.